àwọn àgbàlagbà kan sọ́ọ̀rì láti sọ wọn ò níṣẹ́ láyé. Àwọn pásítọ̀ kan bẹ tó jẹ́ wípé wọn ò ní nǹkan kan ṣe. Mo discover pé àwọn kan bẹ tó jẹ́ wípé wọ́n máa ń bẹ́rí ọ̀rọ̀ ni wọ́n kàn gé lórí wọn ó gé nídìí. Ọ̀rọ̀ tí aṣọ tí ẹnìkan béèrè ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò sẹ́ńtọ́ lọ mú fún fídíò kìíní yẹn ẹni tí ń rìkọ́dì orí bí iná ti ń rìkọ́dì wọ́n kàn ṣàdédé gbé ọ̀rọ̀ ìbéèrè tí mo dáhùn fẹ́ nìkan tẹ́ ẹ bá rí ẹ̀rí tẹ́ni yẹn pọ̀ ṣe báyìí nígbà tí ẹ bá fẹ́ gbọ́ wọn ò jẹ́ ń sọ gbogbo wọn ò jẹ́ àgbọ̀ láti bẹ̀rẹ̀ wọn ò mọ tí ń ṣẹlẹ̀. ẹ̀yin tèmi ẹ wò eléyìí gbẹnu tán o tá a bá gbàgbé bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tí bàbá Epaphras tí wọ́n ṣe fídíò kan tí wọ́n ti ń dáhùn ìbéèrè wípé obìnrin lè fẹ́ married man o eléyìí wá di awuyewuye lórí íńtánẹ́ẹ̀tì títí di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì ọ̀pọ̀lọpọ̀ bloggers ni wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí bú bàbá yìí pé àwọn nǹkan tó ń bàbá yìí ń sọ pé kò sí nínú bíbélì bẹ́ẹ̀ làwọn kan bú wọn wípé so ojú ẹ̀yin pásítọ̀ náà ti wá ń là wípé gbogbo àwọn tó jẹ́ pé obìnrin tó jẹ́ pé látọjọ́ yìí tí wọ́n dúró de single man tí wọ́n tí ìrọ́kọ fẹ́ nítorí pé doctrine ìjọ pé ó ṣe jẹ́ àkókò yìí ni bàbá yìí ṣẹ̀ṣẹ̀ wá ń jáde tó wá ń sọ wípé obìnrin lè fẹ́ married man. ẹ wo ọ̀rọ̀ yẹn ti wá pọ̀ tó jẹ́ pé ó ti wá dojúrú. bàbá Epaphras ti jáde báyìí o láti wá clear ara wọn lóríṣiríṣi. wọ́n ti clear ara wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé àwọn èèyàn tí wọ́n tún ìdákẹ́ láti máa sọ̀rọ̀ bàbá Epaphras tún ti wá jáde sọ̀rọ̀ láti ṣàlàyé fáwọn èèyàn nǹkan tí àwọn main gangan tí wọ́n fi sọ wípé obìnrin lè fẹ́ married man pé kì í ṣe pé bóyá single man nìkan ni obìnrin gbọ́dọ̀ fẹ́. ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó. ẹ bá mi wo ibi tán kọ subscribe sí kẹ́ kílìkì lé subscribe tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yìí tẹ́ fi ń bá wa tẹ subscribe ẹ ní fi gbé ọmọ sí o. àwa wo láti share rẹ̀ God bless you God bless you nice mo ráwọn èèyàn tí wọ́n ń kọ́ á dára fún yín help me to share it ó kù ìṣẹ́jú kan péré tá a ní láti share rẹ̀ God will bless you ó dára fún yín Ìfẹ́táyọ̀ God bless you Don I can see Don God bless you God bless you and kété tẹ́ bá ti share rẹ̀ please begin to write it ẹ kàn mọ́ kọ́ ìbáṣegba 10 ìbáṣegba 9 ló lè kọ́ gẹ́gẹ́ bí obìnrin ìbáṣegba 7 lọkùnrin lè kọ́ I will marry right and I will marry once I will marry right and I will marry once I will marry right and I will marry once God will bless you tonight á dára fún yín as you are following the protocol bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé gbogbo òfin àti ìlànà tá a fi lélẹ̀ Ọlọ́run ní gbàgbé yín láíláí in Jesus name á dára fún yín. ṣẹ́rí ní alẹ́ yìí mi ní pẹ́ I'm not going to take a lot of time. ẹ jẹ́ kí n sọ nǹkan báyìí mo fẹ́ sọ̀tàn kan fún yín mo fẹ́ sọ̀tàn kan fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ní àǹfààní mo rò bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ìtàn mi ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́sí máa ẹ kọ́ọ̀tì ìtàn náà so ṣẹ́rí ní ọjọ́ kan bàbá kan wà tó fẹ́ ìyàwó kan ṣe wá rí ìyàwó rẹ̀ èyí lè sọ́kọ̀ tí mo lè fún tí wọ́n bá ń sọ nípa àwọn obìnrin tó jẹ́ pé ó ń wàhálà ó ní wàhálà so ó ní wọn. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ọkọ ẹ̀ tó wá fẹ́ yìí àwọn kan mọ̀ tán nígbà tí n bá sọ tán torí kò ní jẹ́ titun létí wọn wọn á ti gbórí wọn á sì fi draw nǹkan kan jáde. so ṣe wá rí obìnrin yìí ọkọ ẹ̀ very gentleman ìkan nínú àwọn alàgbà nínú àwọn ọkùnrin ìlú ni ìlú wọn sì rèé wọ́n ní ibì kan tí wọ́n ti máa ń ṣèpàdé tí wọ́n pè ní àgọ́ àjọ ibi tí wọ́n ti máa ń ṣe meeting kí wọ́n sì máa ń ṣe ń bẹ̀ gbogbo ọkùnrin nìkan ní máa ń lọ bẹ̀ obìnrin kì í débẹ̀ ibi tí mò ń sọ yìí àwọn ọkùnrin gbogbo àwọn ọkùnrin tí ń bẹ nínú ìlú pátápátá ni wọ́n máa ń pàdé ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ baálé ilé ọkọ ìyàwó àwọn bàbá tí wọ́n ti wọ 50 60 70 80 náà wà nù wọn láti ọmọ ọdún 30 lèèyàn ti qualify láti join once tó bá ti marry wọ́n máa ń lọ sínú àgọ́ àjọ yẹn inú ilé yẹn very big all ìlú ló ní central wọn ló wà èrò sì pọ̀ nílùú yẹn gan so wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ bọ̀ kì í sojoojúmọ́ every 5 days ní meeting ọjọ́ márùn ni wọ́n máa ń lọ sí meeting yẹn so tí wọ́n bá sì ti ń lọ ní tí wọ́n bá lọ ní tí wọ́n bá sọ wọn ò ní sọ tí wọ́n bá ti délé so ní ọjọ́ kan bàbá yìí tí mo sọ pé ó fẹ́ yàwó yìí ó bí ọmọ kan ọkùnrin kan ni wọ́n ní ọmọ yẹn ojú kéńkélé báyìí lọ bọ̀ tó ti gbọ́n gbogbo age tí ọmọ yẹn jẹ́ bàbá wò nígbà yẹn yóò máa lọ bíi ẹ jẹ́ n sọ pé bíi 8 ọmọ ọdún 8 ni boy yẹn very young boy ó ní ọmọ tí wọ́n bí so mọ̀mẹ́ ò wá sílé bàbá yẹn nìkan ló wà nílé bàbá yẹn wà ní choice ju kó mú ọmọ yẹn dání ó mú ọmọ yẹn lọ sínú ìpàdé yẹn so
ìgbà tí wọ́n dénú pàdé àwọn ọkùnrin lọ́wọ́ àbí àgbàlagbà ọmọ kan ra jókòó bàbá ẹ̀ ní kó jókòó kọ́ mọ ohun tí wọ́n ń ṣe. So bí wọ́n ṣe ń wo ohun tí wọ́n ń ṣe, wọ́n ń ṣe mítìn wọ́n ṣe mítìn yẹn tí wọ́n bá ti lè bẹ̀rẹ̀ ní aago 8 láàárọ̀ báyìí, ìgbà míì 9 ó di 12 kí wọ́n tó parí. Àǹtí wọ́n bá ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti sọ gbogbo tí wọ́n fẹ́ sọ tán tí wọ́n bá ti fẹ́ parí, wọ́n ní slogan kan tí wọ́n máa ń sọ pé gbogbo ohun tá a sọ wíwo lẹ́nu awówo kò sẹ́ni tó gbọ́dọ̀ délé kó sọ o. Ìgbà tí mọ̀mọ́ ìyàwó ọkùnrin délé tí ó bá ọmọ rẹ̀, ó pe ọkọ ẹ̀, ó ní mi ọmọ rẹ̀ ńlẹ̀, ó ní mo ti mú wá sínú mítìn, inú ẹ̀ ti dùn bó ti mú ọmọ wá sínú mítìn. So ìgbà tí wọ́n lọ tí wọ́n parí mítìn, wọ́n délé. Ìgbà tí wọ́n délé, ẹ̀yin àyànfẹ́, ìyá yẹn wá wojú ọmọ ẹ̀ dáadáa, ó ní wá ń bí ọkọ mi. Ọmọ yẹn notice pé bí àwọn ṣe délé, mọ̀mọ́ yẹn ti so oúnjẹ lẹ̀, tọ́mọ yẹn bá fẹ́ jẹun ẹran kan ní máa fún. Ó kàn rí pé màmá òun kẹran 3 fún ni. Ìyá tí èèfọ́mọ ní minerals tẹ́lẹ̀, ó bá lọ gbé mineral, ó bá gbé fọ́mọ, ó ní kọ́mọ fi mineral jẹ ráìsì tó ń jẹ. Iye ẹran tó fún bàbá ló fọ́mọ. Kí ló sì jẹ́ ó sọ bẹ́ẹ̀? Gbogbo ìgbà tí ọkùnrin yẹn bá ti délé ni wọ́n béèrè lọ́wọ́ wọn pé kí wọ́n ṣe mítìn, kí wọ́n ṣe mítìn, kí wọ́n sọ mítìn. Bàbá yẹn níwọ̀n ìgbà tí wọ́n ti sọ pé wo lẹ́nu awówo kò lè sọ fún un. Bọ̀ ní ìsìn obìnrin yẹn ti wá rí pé weakness ni, ó ti mú ọmọ yẹn lọ, ọmọ tó mú lọ sínú ìpàdé, ó ti rí pé chance ni. So bàbá gan wà surprise pé kí ló adé tíyàwó mi fún ọmọ mi lẹ́ran 2 tó tún gbé mineral fún tí ò fẹ́ mi gan mineral tó kàn bá ń serve rice. So bàbá kan gbójú ń bẹ̀, ìyá àtọmọ ni bóyá ń kẹ́ nítorí pé ọmọ kan tó bí. So bí bàbá ṣe jáde nílé nìyẹn, bàbá ló fẹ́ débì kan òun bọ̀, bí ìyá ṣe sáré mọ́ mi ẹ̀sọ́dọ̀ ni, ó ní ọkọ mi sọ mọ̀ pé mi ni màmá rẹ̀. Kí ni wọ́n sọ nínú ìpàdé yẹn? Ọmọ nímọ̀ ìmí wọ́n ti láàgbọ́dọ̀ sọ fẹ́ dọ̀ lóhùn kan ní tí wọ́n sọ èèyàn gbọ́dọ̀ gbọ́, etí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ọ̀rọ̀ táwọn ọkùnrin sọ ni kò sí ìṣe pé etí méjì ò gbọ́dọ̀ gbọ́ o. N tá a sọ nínú ìpàdé yìí, oníkẹ́ oníṣẹ́ mi màmá rẹ̀ lọ wà ní sọ fún èmi màmá rẹ̀ lò ní tí ó kí n gbọ́n tẹ́ ẹ sọ nínú ìpàdé yìí. Onímọ̀ ìmí ẹ lè gbọ́ o, mọ̀mọ́ ẹ̀ bá tún lọ, ó ní ọ̀dà ọkọ mi màá sì fún ọ lówó, ọ bá tún lọ mú owó, bá tún bribe ọmọ rẹ̀, gbogbo nǹkan pátápátá ló ṣe fọmọ yẹn. Ọmọ yẹn wá ní mọ̀ ìmí ọ̀dà torí pé ẹ̀yin ni màmá mi, kí n tó lè sọ tá a ṣe ẹ ṣèlérí kan fún mi. Mọ̀mọ́ ẹ̀ ní kí ló fẹ́ kí n sọ fún ọ, gbogbo ohun tó bá ní sọ fún ọkọ mi ni màá ṣe. Ó ní ẹ búra fún mi pé n tí mo fẹ́ sọ fún yín ní tá a sọ nípàdé ẹ bá ilé sọ fún yín ẹ ní sọ fẹ́ dọ̀ lọ́nkàn. Mọ̀mọ́ ẹ̀ ní ó jẹ́rìí ìyá rẹ̀, ó jẹ́rìí mọ́mí ẹ̀, sẹ́mi ní mọ̀ lọ sọ yún níta, Ọlọ́run má jẹ́ mọ́ kọ̀. Ó ní mọ̀mí ẹ búra fún mi, ìyá ẹ̀ ní Ọlọ́run kí ló fẹ́ fi búra. Ìyá ẹ̀ tó fọwọ́ kan lẹ́lẹ́ báyìí ọláyé wẹ̀ Ọlọ́run gbọ́. So ọmọ ní òkè, ó ní mọ̀mí ẹ mọ̀ bọ̀, ọba mú mọ̀mọ́ ẹ lọ́nu yàrá, ó ní sẹ́ ẹ mọ̀ tí wọ́n sọ nínú ìpàdé. Ìyá ẹ̀ ní kíni? Ó ní wọ́n ní ìpàdé tí ń bọ̀ làwọn ò ti parí tí wọ́n ń sọ yìí. Ìyẹn túmọ̀ sí pé ní 5 days time 5 days ni wọ́n mọ̀ sí mítìn yẹn. Ó ní ní tí wọ́n sọ nínú ìpàdé ẹjẹ́ ń sọ sí létí, wọ́n ní ṣé kí obìnrin kó máa ní ọkọ méjì ni àbí kí ọkùnrin kó máa níyàwó méjì. Ẹ̀yin tẹ́ ń wò mí sẹ́ ti sùn. Ó ní wọ́n sọ fún pé ṣé kí ọkùnrin kó máa ní ìyàwó méjì tàbí kí obìnrin kó máa ní ọkọ méjì. Èwo lẹ́yìn support? Ẹ̀yin tẹ́ wà nílé ẹnìkan àmì ọ̀ support kankan o tí ìgbọ́n tí mò ń sọ. Ó pe mọ̀mọ́ onímọ̀ ìmí ní tí wọ́n sọ nínú ìpàdé táwọn ọkùnrin fẹ́ sọ mítìn wọn ni pé wọ́n ní ṣé kí ọkùnrin kó máa ní ọkọ méjì, kí ọkùnrin ó máa ní aya méjì tàbí kí obìnrin kó máa ní ọkọ méjì. Ìyá ẹni ṣé tí wọ́n sọ nínú ìpàdé nìyẹn? Ó ṣe ọkọ mi o, ó ṣe ọkọ mi o, ṣé ní táwọn bàbá rẹ̀ máa ń sọ mítìn nìyẹn? Àwọn bàbá ọkùnrin mọ̀ burú o, ní tí yẹ sọnù. Ọmọ yẹn wá rí onímọ̀ ìmí ẹwà o, tí èsì pé inú ti ń bí yín pẹ̀lú tí mo sọ yìí. Ẹ̀dùn ẹ̀yin ọmọ Ọlọ́run wo lẹ̀ mo ti wá sínú bí ẹ̀yin wo lẹ̀ ń gbọ́ ohun tí mò ń sọ dáadáa. Tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ kàn kọ́ síbẹ̀ pé we dey hear you. Tẹ́ ẹ bá ń gbọ́ ohun tí mò ń sọ ẹ tẹ̀ sí mi ẹni we can hear you well, we dey hear you. Ẹ sọ òyìnbó yẹn ó lè mọ́ correct. Okay, very clear, nice, we dey hear you. Mo ráwọn tí ń bẹ lórí TikTok, tẹ́ ẹ bá ti ń wọlé ẹ mọ́ bá mi share rẹ̀ o, ẹ share rẹ̀ tó bá lọ́kọ̀ọ́ fẹ́. Ẹ̀yin obìnrin ẹ share rẹ̀ ní ìgbà 9, àwọn ọkùnrin ó share rẹ̀ ní ìgbà 7, obìnrin ó share rẹ̀ ní ìgbà 9. Ṣé kí n padà sínú ọ̀rọ̀ mi now? So ẹ̀yin ọmọ Ọlọ́run, ó ní mọ̀ ní ẹ mọ̀ sọ fẹ́ dọ̀ Ọlọ́run kan o. Ìyá ẹ̀ ní sọ́wọ́ tí mẹ́ntí mo ní. So ìyàwó á lọ dájókòó nísàm ẹsẹ̀ rẹ̀ wà ń gbọ́n báyìí. Átọ́mí kanlẹ̀. Kọ́mọ yóò sì tó sọ tí ó sọ fún ọjọ́ alákọ̀ọ́kọ́, kọ́mọ yóò sọ fún ọjọ́ ẹlẹ́ẹ̀kejì, ó sọ fún ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta, kọ́mọ yóò tó sọ tí wọ́n ṣe nínú ìpàdé fún ìyá rẹ̀ torí ń tàn lójoojúmọ́ ni. Ó ti bọ́ sí òkú ọ̀la
tí wọ́n lọ sí pàdé mi torí pé lójoojúmọ́ ní pressurize ọkàn rẹ̀ pé kí wọ́n sọ gbogbo tó lè fi bribe ọmọ yẹn ló fi bribe ẹ̀. ṣé wá rí bí ìyá rẹ̀ nígbà tí ó di bí ọwọ́ aago 6 rọ̀lẹ́ bí ìyá ṣe ń gbọ́n rè kò lè sùn mọ́ kò lè ṣe nǹkan kan mọ́ torí ó ti gbọ́ èwo la wá fẹ́ múnú méjèèjì. àwọn bàbá àwọn ọkùnrin yóò lọ́rùn o. ó bá sọ fún ọmọ ẹ̀ ó ní mò ń bọ̀ mo fẹ́ débì kan ó lóun ti gbọ́. bàbá ọmọ yẹn ti wá délé ìyá wa lọ bó ṣe lọ pe ọ̀rẹ́ ẹ̀ kan nìyẹn. ó ní ìyá Rámọ́tà mo sùn mi ò lè sùn mo sùn mi ò lè sùn ó mo sùn tì. ìyá Rámọ́tà ní kí ló dé ó ní sọ́kọ tiẹ̀ lọ sí ìpàdé ni nínú ìpàdé àgọ́ àjọ ó ní gbogbo ìgbà ni mo ń lọ yóò tún lọ gan lọ́la ó ní ṣé kí wọ́n máa sọ ọ́nù pàdé ṣé wọ́n ti mọ̀ ó ní wọ́n sọ bá lè mi sọ kankan ó ní ẹ̀ṣọ́ ó ní ọjà mọ̀ bọ̀ wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn wa o ó ní ṣùgbọ́n ó búra fún mi pé tí mo fẹ́ sọ yìí ẹ̀dọ̀ ọlọ́nkan ò ní gbọ́ ó ní sólè tó bá ní ó ní ọjà ń búra fún ọ ó náà bá búra pé ìyìn ní sọ fẹ́ dọ̀ ọlọ́nkan o ó nítorí ọmọ mi ní ọmọ tí wọ́n ṣèṣì mú lọ ó ní ó sọ àṣírí àwọn ọkùnrin fún mi. ìyá Rámọ́tà wá sọ fún ó ní kí wọ́n sọ náà ó ní wọ́n ní ṣé kí obìnrin kó máa ní ọkọ méjì ni àbí kí ọkùnrin kó máa ní aya méjì. ìyá Rámọ́tà ní Jésù yéèpà wọ́n sọ tó bá èwo la wá fẹ́ mú. ó ní rọ àjà kan lẹ̀ ní ó ní sọ kí lẹ̀ ń jà kan lẹ̀ ọ gbọ́dọ̀ sọ fẹ́ dọ̀ ọlọ́run kan o mo ti búra fọmọ mi sọmọ pé ó ti búra fún mi nísìn. ó ní kájí àjájọ rọ ó ní mọ̀ lọ náà ó sùn tì nígbà tó tó bí ọwọ́ ìyàpò ń bẹ́ ọ sáré padà lọlé nígbà tí ó fi di 7 ọ̀rẹ́ ẹ̀ náà lẹ́nìkan tó náà confide nínú ẹ̀ ó lóun lè mú kíní ìmọ̀ra mọ́ bó náà ṣe gbọ́dọ̀ ya ikimọ́ lọ nìyẹn bó ṣe dọ́dọ̀ ya ikimọ́ ó ní ọ̀rọ̀ wà ó ya ikimọ́ mo fẹ́ sọ nǹkan só búra fún mi kò ní sọ ìyá ikimọ́ lòun ó búra fún ní wọ́n bá tún búra fúnra wọn pé ṣé kí ọkùnrin kọ́ mọ́ ní ọkọ méjì ni ṣé kí ọkùnrin ọmọ ní aya méjì ni àbí kí obìnrin ọmọ ní ọkọ méjì. ẹ̀yin ọmọ Ọlọ́run ìyẹn náà bá búra fún ìyẹn náà sún ó sùn tì. ṣe rí nígbà tí ó fi di aago 3 òru gbogbo obìnrin tí ń bẹ ní ìlú yẹn gbogbo wọn ti gbọ́ ìkan ti sọ fún kan 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 bí òun kálukú ṣe kí fóònù mọ́lẹ̀ nìyẹn. abani hello ìyá Táìbà ṣe ti bóun ti ń ṣẹlẹ̀ ìyá Táìbà ní kíni ṣé kìí ṣe tí wọ́n sọ pé kọ́kùnrin ọmọ ní aya méjì àbí kí obìnrin ọmọ lọ́kọ méjì ẹ já dìbò látòrí fóònù lọ báyìí o làwọn obìnrin bá dìbò lọ látòrí fóònù lọ rẹ́rẹ́rẹ́ wọ́n wá ní ṣé àárọ̀ ọ̀la ni wọ́n ṣèpàdé mi á yà lọ bẹ̀ ni ibi àṣepàdé bí ìpàdé bú ìpàdé ọ̀tẹ̀ tí wọ́n máa ń ṣe ni but nínú wọn mọ̀ ṣèpàdé ṣùgbọ́n tá a ṣe fún wọn ni pé ẹ̀jẹ̀ akúkú fóòtì obìnrin ní ọmọ ní ọkọ méjì ní gbà kọ́kùnrin ọmọ ní sórí ìṣàṣìjẹ́ pé méjì obìnrin ayé gbàgbọ́ bí òdinú ẹ̀yin ọmọ Ọlọ́run ni wọ́n bá kó ìgbà tí ó fi di aago 7 ọkọ sáré pé ìyá kìíní ò sí nílé gbogbo àwọn obìnrin ti lọ pàdé nísàlẹ̀ ọjà wọ́n pọ̀ bàbí ló ń kálukú ètí ó mú igi lọ́wọ́ ètí ó mú ọ̀bẹ ètí ó mú àdá ni wọ́n bá ń kígbe gídígbò gídígbò ànígbà ni wọ́n bá ní ọyá ẹja lọ síbi táwọn ọkùnrin ti máa ń ṣe mítìn á dàrú danyanyan ni bí wọn bá gbà lónìí àjò ilé ibùtẹ́ ti ń ṣèpàdé ìpàdé ọ̀tẹ̀ ìpàdé ìranù ìpàdé rándanrandan àṣẹ tí wọ́n máa ń ṣe àṣẹ gbogbo àwọn ọkùnrin àṣẹ múlẹ̀ àṣọgbóni àṣẹ wọn mọ tí wọ́n ń ṣe gbogbo obìnrin ìlú ó tó ẹ̀yin obìnrin. so nígbà tí ó fi aago 7 wọ́n sì máa bẹ̀rẹ̀ sígbà míì wọ́n máa bẹ̀rẹ̀ 9 àwọn ọkùnrin náà ti múra ìgbà tí ó fi di aago 7 àwọn ọkùnrin ti padà pé síbáṣíbá sínú inú àgọ́ ìpàdé wọn àwọn obìnrin wọ́n yà á bọ̀ nígbà tó di 9 ni wọ́n rí òkò tí ń dún gbà lórí páànù lè pàdé bí ó ṣe pọ̀ tó ló ń kálukú ní kí ní àṣẹlẹ̀ wọ́n sì mọ́ tilẹ̀kùn ṣe mítìn yẹn ni nígbà tí wọ́n fi yẹ̀wò ẹ̀yin ará mi ìpàdé mọ̀ le jù Ọlọ́run wá ṣe bàbá yẹn mú ọmọ kéńkéńlé rẹ̀ ń dá nígbà tí ò ti rí ìyá rẹ̀ ìyá ti sá lọ ó ti bẹ́ lọ ọmọ yẹn tó wá tẹ̀lé bàbá ẹ̀ wá ọmọkùnrin kéńkéńlé ọmọ 8 years ṣe rí nígbà tí wọ́n dénú pàdé tí wọ́n tú gbogbo pàdé ká àwọn olórí ẹgbẹ́ ní kí ló ṣẹlẹ̀ kúńkúlẹ̀ mú wá bá wa ni sáà ti sẹ̀yìn tì tẹ́lẹ̀ ni kí ló dé wọ́n sá bẹ̀rẹ̀ làwọn obìnrin nígbà bó bá lè yókù wọ́n bá lè kókù ìwé ẹ̀gẹ́ nìkan ní tá a fẹ́ ni pé kí àwa obìnrin ká máa ní ọkọ méjì nígbà kọkùnrin ọmọ láya méjì mọ́ ẹ ti máa ń yàn wá jẹ fẹ́ lé olórogún àwa náà fẹ́ kọkùnrin náà káwọn náà mọ bí ṣe máa rí wọ́n sá bẹ̀rẹ̀ rándanrandan ní gbogbo ariwo ń lọ ní sọ lọ́tún ní sọ lọ́sì líle ariwo ń ta gbogbo ọjà ni wọ́n pa lọ́jọ́ yẹn ọmọ sẹ́ni tó rí nǹkan kan ṣe ẹ̀yin ọmọ Ọlọ́run láàrin bàbá ẹlẹ́gbẹ́ bá ní kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní kí wọ́n kà wọ́n ńgbà wọ́n kà wọ́n ní ọjà ta ni ó gbẹnu àwọn obìnrin sọ̀rọ̀ afẹ́mọ tí ń ṣẹlẹ̀ ní ìkan bá jáde ló sọ̀rọ̀ sọ báyìí
ó ní àti gbọ́ gbogbo mítìn bú tẹ́ mọ́ ṣe bí èèyàn ṣe ń yọ só náà lèèyàn mọ́ ń yọ gbó àṣẹ bí tẹ́ mọ́ ṣe dání àmọ́ ó ti sọ̀rọ̀ dálẹ̀ jù wọ́n ní kí n lọ ṣẹlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ sọ fún yín pé ọkùnrin ẹ̀yin tẹ́ jẹ́ àwa tá a jẹ́ obìnrin àwa la máa fẹ́ ọkọ méjì ẹ̀yin ọkùnrin ò ní lè fẹ́ aya méjì mọ́ o tẹ́ ẹ̀ bá ti fara mọ́ àní gbà. So bàbá ẹgbẹ́ àwọn ọkùnrin tí wọ́n máa ń ṣe mítìn ọba wò báyìí kí n lè mí wọ́n ní ẹ má parọ́ fún wa ọkọ méjì báwo bá a ṣe wáyé ọkọ méjì làwọn obìnrin ọmọ fẹ́ òṣìṣẹ́ tẹ́ ẹ̀ ṣe sí àwọn ọkùnrin bá ní wọ́n tún wojú ọkùnrin míì bí bàbá ẹgbẹ́ ṣe lagonu pé ọdẹ ní sùúrù nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìpàdé yìí ta ló mọ̀ túmọ̀ tí wọ́n ń sọ yìí ta lọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí á lọ́kọ méjì á láya méjì kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀yin àyànfẹ́ nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ sẹ́ńtọ́ sọ nǹkan kan gbogbo àwọn ọkùnrin wá dorí kodò torí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yé wọn ò mọ nǹkan kan làwọn obìnrin bá tún kígbe àbá ti yín jẹ́ o ṣe ò lẹ́ẹ̀kan náà nígbà tí ọ̀rọ̀ yẹn dojú tí wọ́n fẹ́ máa jà tí wọ́n fẹ́ máa sọ̀kò mọ́ra wọn ọmọ bá fọwọ́ tọ́ dádì ẹ̀ ó ní dádì mi mo mọ ibi tí wàhálà ti wá èmi mo dá wàhálà ilẹ̀ àbí nígbà mi sọ ọmọ tí wọ́n ń sọ ni ó ní mo mọ̀ ibi tó ń ti ń sọ ni bàbá kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ti gbọ́ pé kí lọmọ rẹ̀ wí ó ní báyọ̀ dádì mi àní mo mọ tó dá wàhálà ilẹ̀ èmi ni mo dá wàhálà ilẹ̀ bàbá ẹ̀ bá ní ó dá mọ́ bọ̀ wọ́n bá ṣe mítìn wọ́n bá pe ọmọ yẹn jáde wọ́n bá pe olórí ẹgbẹ́ pé ọmọ mọ̀ ló ń lọ́rọ̀ ó lòun ń dá wàhálà ilẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n bá ní bó ló ṣe dá ó ní ẹ bá mi pe mọ́ ẹ̀mí wá bì wọ́n bá pe mọ̀mọ́ rẹ̀ jáde bẹ́ẹ̀ lọ́kọ́ ń wo ìyàwó ẹ̀ ó ní mọ́ ẹ̀mí ṣé bẹ́ẹ̀ fọlọ́run búra fún mi ẹ tún tọ́lẹ̀ la ẹni tí n bá sọ fún yín ẹ ní sọ fẹ́ dẹ̀ ọlọ́run kankan ó ní ọmọ mi ọmọdé ni ó lè mọ mẹ́mẹ́ ọmọ mẹ́mẹ́ ọmọ tí ń ṣẹlẹ̀ nílùú wọ́n mọ̀ sọ báyẹn mọ́ àwọn tó ń wojú wọn pé kí ni ń ṣẹlẹ̀ ọmọ bá ní mọ́ ẹ̀mí ṣe rí ẹ̀yin ìlú ẹ̀yin bàbá wa ẹ má bínú èmi ni mo sọ tí mọ́mì mi ń sọ nígbà tí èmi àti dádì mi wá sí ìpàdé níjànú ìgbà tí mo délé mo rí tí mọ́mì mi ń fún mi lẹ́ran méjì tí wọ́n sàn bí mi wọ́n sì bí mi títí tẹ́ dẹ ìrọ̀lẹ́ àná ni pé kí n la sọ nínú ìpàdé ìgbà tí màmá mi tí mo rí pé wọn ò ní jẹ́ kí n sinmi ni mo wá irọ́ kan pa fún wọn wípé ṣé kí ọkùnrin ọmọ fẹ́ aya méjì ni àbí kí obìnrin ọmọ fẹ́ ọkọ méjì ó ní mọ́mì mi sì sọ fún mi pé àwọn ò ní sọ fẹ́ dẹ Ọlọ́run kan ó ní bó ló ṣe wá jẹ́ tí mọ́mì mi ebe ẹlẹ́ẹ̀ni sọ fún yàn níta lè wá sọ fún mọ́mì ẹ̀ bá ní ẹni sí mo wá sọ fún yàn ní ìyá ayíkímọ́ nìkan mo sọ fún ọ bá wojú ìyá ayíkímọ́ ìyá ayíkímọ́ ebó búra fún mi ìyá ayíkímọ́ náà bá wojú ọ̀rẹ́ rẹ̀ bí gbogbo wọn ṣe ń wò nù. ó ní torí pé wọ́n fún mi ní dòdò agbára ló jẹ́ ń sọ tí wọn kàn wá rọ́kàn pa fún mọ́mì mi. ẹnìkan ní wòlíì kí lẹ fẹ́ fi mi gbogbo tí ẹ mú jáde yìí kí ni tẹ fẹ́ fi mú jáde. a ní àwọn bàbá kan a ní àwọn kan lórí afẹ́fẹ́ yìí a ní àwọn èèyàn kan tí wọ́n ń gbọ́ kùkù tí wọ́n sáré dàmí inú gbánù. ọ̀rọ̀ tí mo sọ káàkiri àgbáyé tí mo sọ tí wọ́n lọ gé ìbéèrè tẹ́nìkan béèrè àgbàlagbà obìnrin ìyá àgbàlagbà kan tó ní ṣe òun lè márì tí mo kánsẹ̀ rẹ̀ pé kì í ṣe gbogbo èèyàn ní ọ̀fẹ́ single ha tẹ́ ẹ bá rí bí àwọn èèyàn ṣe ń gbà bí ẹni gbàgbà ọtí. mo wá yẹ̀wò lọ sọ́tún mo yẹ̀wò lọ sósì ibi ni mo ti rí i pé àwọn àgbàlagbà kan sọ́ọ̀rì láti sọ wọn ò níṣẹ́ láyé àwọn pásítọ̀ kan bẹ tó jẹ́ wípé wọn ò ní nǹkan kan ṣe mo discover pé àwọn kan bẹ tó jẹ́ wípé wọ́n máa bẹ́rí ọ̀rọ̀ ni wọ́n kàn gé lórí wọn ó gé nídìí ọ̀rọ̀ tí aṣọ tí ẹnìkan béèrè ìjẹ́jẹ́ mọ̀ pé kò sẹ́ńtọ́ lọ mú fún fídíò kìíní yẹn ẹni tí ń rìkọ́dì orí bí iná ti ń rìkọ́dì wọ́n kàn ṣàdédé gbé ọ̀rọ̀ ìbéèrè tí mo dáhùn fẹ́ nìkan tẹ́ ẹ bá rí ẹ̀rí tẹ́ni yọ pọ̀ sí ẹ̀ báyìí nígbà tí ẹ bá fẹ́ gbọ́ wọn ò jẹ́ ń sọ gbogbo wọn ò jẹ́ agbọ́ láti bẹ̀rẹ̀ wọn ò mọ tí ń ṣẹlẹ̀. bọ̀ in tí òjì kọ́rọ̀ yóò dùn mí nígbà tí mo rí tí ó ń kálukú sáà ń gbégbé kúgbé tí wọ́n ń gé ṣe fẹ́ mọ tí òjò dùn mí ò ní pé ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run ló fẹ́ kó lọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn ò wà recorded lórí Facebook mi kò wà recorded orí TikTok làwọn tí wọ́n gé ni wọ́n ti gé tí wọ́n ti ń gbé káàkiri and I was so glad pé Ọlọ́run fẹ́ tú ẹnìkan lẹ̀ ni. Thank God for spreading that word. It may be the beginning of deliverance for someone. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, I am a child of God and I'm going to the kingdom. Kò tí ì sí ọdún láyé tí mi ò ní parí bíbélì mi tí n bá parí ẹ̀ lẹ́ẹ̀mejì ó ṣeé ṣe kó n parí ẹ̀ lẹ́ẹ̀kan àtààbọ̀. Christian ni mí, mo sì mọ̀ye and I know ohun tí Christianity sọ nípa marriage and I've been in the business of marriage for so many time and mo ti conduct wedding fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn and up till now ogunlọ́gọ̀ wedding tí mo ti ṣe rí sà títí dàárọ̀ ọ̀la mi ò tí ì ní divorce ẹyọ kan kò sì ní ṣẹlẹ̀ àwọn wedding tí n sì tún ṣe náà kò sí kankan tí ó ní divorce
Bíbélì ní ẹnikẹ́ni tó bá yára láti sọ̀rọ̀ aṣiwèrè sàn jùlọ. Ó dùn mí fún ẹ̀yin pásítọ̀ kan, ó dùn mí fún ẹ̀yin ẹ jẹ́ mọ́sọ̀ àwọn blogger, iṣẹ́ tí wọ́n ní pé kí wọ́n rí fídíò kí wọ́n gé ní kí wọ́n kàn gé nǹkan tí ò ṣe, kí wọ́n kàn gé ìmídélé tí wọ́n bá ti gé wọ́n á kàn gé àwọn abáni abọ́ asọ̀rọ̀ di bá mi kí lè tó mọ́, asọ̀rọ̀ di bá mi. Ẹni tí mo sì sọ fún pé kì í ṣe gbogbo èèyàn ní ọ̀fẹ́ single, mi ò kó ọ̀rọ̀ mi jẹ. Ó dàbí ẹni pé àwọn kan bẹ tí wọ́n jẹ́ onílara, àwọn kan bẹ tí wọ́n jẹ́ onínú bíbàjẹ́, kí n la gbé sà kí n la jù. Mi ò bá gbogbo àwọn ọmọ tó jẹ́ pé wọn ò níṣẹ́ lórí Facebook tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn kan mò ń bá sọ̀rọ̀. Mi ò bá àwọn blogger kan tó jẹ́ pé their job ìtí ẹ máa ń ṣe láyé tiwọn. Mò ń bá àwọn pastor kan àtàwọn tó jẹ́ pé inú wọn dọ̀tí, àwọn tí ò ní kan ṣe tí wọ́n sọ̀rọ̀ àwọn di blogger òjijì. Àwọn ni mò ń bá sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ mi, wà á marry, you are going to marry right. Bó bá kọjú sí ọkọ ọ̀tá, bó bá kọ̀yìn sí ọkọ ọ̀tá, tó bá kù wọ nìkan kó o sì lápá èrò, kó o tẹ́rù ara rẹ pa. Mo rí àkàn tó jẹ́ pé ọkàn bí ọ̀rọ̀ yẹn wọ́n sì gé kéńkélé, ó sì ń ṣe bí ẹlẹ́gùn Ṣàngó. Ìyá tí ò ní marriage. Do you know the meaning of marriage? If they have marriage, they will not behave like that. Àwọn ajẹgbodò tí wọ́n ń wẹ́ ní kúnra, àwọn ọkùnrin bí obìnrin, àwọn pásítọ̀ bí obìnrin, àwọn pásítọ̀ bí obìnrin, àwọn tó jẹ́ pẹ́nu wọn kì í balẹ̀, àwọn tí èsì investigation. Ara tí ò jẹ́ kí bàbá Adébóyè ọmọ sọ̀rọ̀ nìyẹn. Generation tí máa ń pa àwọn alàgbà lẹ́nu mọ́, generation tí ò fẹ́ kí àwọn èèyàn ó ṣe rere, generation tó jẹ́ pé bámúbámú mo yó àwọn ọmọ bíbí bá ń pẹ́ nìkan. All is well. Ẹ bá mi gé, ẹ bá mi pín fún gbogbo àwọn èèyàn. Ibi tí mo dúró sí bí mo ṣe rán sọ̀rọ̀ yìí, màá kàn ra mọ́ sọ̀rọ̀ mi jẹ́jẹ́. Mi ì tí ì rí tí ẹ̀dá 1 million yẹn lè sọ lórí afẹ́fẹ́ tó lè mìíràn. I will just keep quiet. Bíbélì níbi ọkàn yóò bá dá yín lẹ́bi, ìsinmi ológo lẹ́hìn ni. Why? Tẹ́ mú ọ̀rọ̀ ní àpáńyáká, àwọn ọmọ ọlọ́mọ wọ́n ń béèrè question jẹ́jẹ́lì, àwọn ìyá oníyà ń béèrè question jẹ́jẹ́lì, ẹ lọ gé òpin ọ̀rọ̀, ẹ sì bẹ̀rẹ̀ sí spread in tí ò ṣe. Àwọn tí wọ́n máa ń gbérú mọ̀, àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn, àwọn náà ọ̀dẹ̀ làwọn náà. And this is Marriage Corner. It has come to stay. We will cancel. There is so many messages táwọn èèyàn ti gé tí mo ti ṣe. Mo sọ bí yóò ṣe ṣe nílé àná, bó ṣe went viral lọ́tún lósì. Oh my God. And ní sọ pé torí àwọn èèyàn ń sọ ìsọkúsọ tàbí wọ́n ń gègé kúgì kí n má sọ pé máa gbọ́, mi ní sọ pé mi ò ní gba ìbéèrè yín mọ́. Àwọn àgbàlagbà tí ò ní content, tí wọn ò tún ní contact. When you see them, wọ́n á jókòó, ẹ lọ wo gbogbo page ayé wọn, ẹ lọ wo gbogbo tí wọ́n, iṣẹ́ rẹ̀ free nìkan wọ́n máa ń ṣe. And that's why they cannot succeed in life. Àwọn tó bá jẹ́ pastor, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbé ọ̀rọ̀ yìí, ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ̀yin gan lẹ́ ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́, ẹ lọ túbá, ẹ lọ bẹ Ọlọ́run kí Ọlọ́run kó dáríjì yín káwọn ọmọ yín ó lè rí ilé ọkọ gbé. Ẹ lọ bẹ Ọlọ́run kí gbogbo àwọn èèyàn tẹ́ ń gbé ìgbékúgbé fún, tẹ́ ń gbé ihun tí ò ṣe, tẹ́ ń sọ fún, kẹ́lẹ́dà wọn mọ́ bá dá ẹjọ́ àwọn ọmọ yín. Kí ló dé tí Christianity dà báyìí? Ìmí ìkọ̀kọ̀ púpọ̀, tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀ṣì wọn bí wọ́n ṣe pọ̀ torí tí wọ́n ṣe nù, tó lè ṣe bẹ́ẹ̀ fún. Why? Àwọn sisi pastor, àwọn sisi brother, àwọn tí ò mọ ọ̀tún yàtọ̀ sósì, àwọn tí ò ní gbọ́ ìdí ọ̀rọ̀, wọ́n á kàn gé ọ̀rọ̀ pẹ́rà, ẹ sì mọ gbé ní tí ò ní ìtumọ̀, ẹ mọ gbé káàkiri, ẹ mọ sunkún káàkiri. Mo ń sọ fún ẹ̀yin onínúure, ọgbọ́n tẹ́ fi gé ń jò ní tẹ́ ẹ lọ, bẹ́ẹ̀ náà ni ẹ ṣe bá ń gé eléyìí. Pé Wòlíì Ọ̀dẹ́kúnlé tún ti jáde padà sí ọ̀rọ̀ tí mo sọ yìí. Ní agbára ẹni tó ní ayé àtọ̀run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ connect mọ́ mi, you will marry right and you will marry once. And let me say again tó wá dé, ẹni tó o bá fẹ́ ní ọkùnrin ni ó ṣe bàbá àwọn ọmọ rẹ̀ dalẹ̀, ẹni tó o bá fẹ́ ní obìnrin ni ó ṣe ìyá àwọn ọmọ rẹ̀ dalẹ̀. Ní orúkọ Jésù, bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé condition kọ́ di yín títí, àwọn tó jẹ́ wípé kì í ṣe bí wọ́n ṣe yàn, kì í ṣe bí wọ́n ṣe ro ni wọ́n ṣe bá, ọba alátúntò, ọba tí mo ń ṣàánú ẹ̀dá yóò wá solution sí ọ̀rọ̀ rẹ̀. Ìwọ kì í ṣe jò tí ó kọjá lórí àpáta tí ò ní lápa, wàá padà bímọ, wàá padà lọ́kọ, wàá padà ní ayọ̀, ìwọ náà padà ní ìmọ̀ọ́rù. Bíbélì ní two is better than one. Ọlọ́run yóò padà dùn yín nínú, and that is my prayer for you, all those of you that are single, because ẹlòmíì ó ṣe bí aláṣẹ́wó ló jẹ́ kí obìnrin mi náà di single ni. No, condition ni. Tó o bá gbọ́ ìtàn ẹlòmíì, wàá sunkún. Tí gbogbo blogger ò dùn mí o, bí o ṣe tàwọn pastor ẹlẹ́nu, bí o ṣe tàwọn pastor tí wọ́n ń wá ìbàjẹ́ ènìyàn sà tó dá sí Ọlọ́run dúró. Ẹnìkan ní kí lẹ wá sọ báyìí, ń sọ nǹkan kan, ní tí mo ti sọ náà mo ti sọ.
ibi ọba yóò dà sí ọba àní pásítọ̀ tí ń lọ ọmọ àpáàdì ọlọ́run o ìwọ kọ́ ló ń ṣèdájọ́ mi láìsà bàbá wòlíì ẹ̀yin kọ́ lẹ́sọ̀ bímọ ń lọ ìjọba ọ̀run àbí kọ́ ẹ̀yin kọ́ ni kí ìjọba ọ̀run bẹ lọ́yìn ẹ̀yin kọ́ ń Jésù tó gbà mí. pásítọ̀ tó ní wọ́n fẹ́ yàwó méjì yes wọ́n fẹ́ náà ni. mi ìsìn rẹ́dí àti máa defend the Bible kankan fún yín. I can defend, I can prove, I can tell you so many things, I can quote so many Bible passages, references, which I am not ready now. By the grace of God, I am a child of the Almighty, and I'm going to the kingdom. Bí ẹnìkan bá sì ní fanu ni, Paul ní I magnify my office, mo gbé iṣẹ́ ìránṣẹ́ mi ga. So, bọ́ bá kojú sí ọkọ ọ̀tá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà, tẹ́ ẹ ti dàgbà, tẹ́ ẹ ti dàgbà, tẹ́ ẹ ti dàgbà, ọ̀pọ̀ àwọn pásítọ̀ yẹn ń pa irọ́ fún yín. I don't have the liver, mi judge, mi ò ní agbára láti mọ judge. I just come and tell you that story. So tẹ́ ẹ bá pàdé àwọn tí wọ́n máa ń sọ nǹkan, ẹ sọ tán mi fún wọn. Ẹ sì máa kọjá lọ ń bẹ̀. Mo kàn wá pray ní tó bá ti di ọ̀la ni màá ní kẹ́ bẹ̀rẹ̀ sí dáhùn, màá bẹ̀rẹ̀ sí dáhùn ìbéèrè yín. Àá tún dáhùn ìbéèrè tí wọ́n ó tún gé. Àá tún dáhùn ìbéèrè tí ó tún go viral. Àá tún dáhùn ìbéèrè. Gbogbo àwọn tí ń bẹ lórí afẹ́fẹ́ wọn ò rí testimony church gbérí. Wọn ò ráwọn tí ń fagbó tí wọ́n gba Jésù. Wọn ò ráwọn tó jẹ́ wípé marriage wọn dùn. Wọn ò ráwọn tá a ti conduct marriage. Ẹ̀rí èyí tí àwọn máa ń gbé láyé tiwọn, èyí tí ò ṣe ni. Wọn ò mọ pásítọ̀ ẹlòmíì ọmọ tí ń jẹ́ pásítọ̀ Epafra gan ọkàn gbọ́ náà ni pásítọ̀ kan náà kàn bọ́ sí yóò sì tẹ̀rí sí ti ọmọ. No wonder Ọlọ́run sọ fún mi ó ní their work can never be great, they can't do great work. May God have mercy on them. Ìbànújẹ́ àwọn kan làwọn kan fi ń ṣayọ̀, ẹkún àwọn kan làwọn kan fi ń ṣayọ̀, omijé àwọn kan làwọn kan fi ń ṣayọ̀. Tó o bá ti láǹtì sọ̀ ń gbọ́ torí tí ń lọ ìjọba ọ̀run tó ti wọ ọmọ ọdún 70 tọ́lọ́run wá tún fún ní second and the last chance nítorí bá wò ni ó ṣe fún kúkú sọ fún pé kó di sista tí ò ṣe láti ilé ayé rẹ̀. All is well. Lord, I pray for everybody. Mi ì sì ní dákun ẹnìkan yìí sì ní gé Victor mi ì ní gé pastor kankan sórí péjì mi forever ì lè gbójú olójú sí torí ní polówó rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ polówó mi may God bless you ẹ mọ̀ polówó mi so ojú mi táyé ọ̀dà mọ̀ tẹ́lẹ̀ pastor Epafra tẹ́lẹ̀ ó mọ̀ rẹ o tẹ́lẹ̀ ó mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin gégé ẹ mọ̀ bá ń gé lọ bàbá ẹ̀ gbójú ti yín sí because atom lásán ni ẹ tó nǹkan ì lè polówó yín lórí péjì mi. Wọ́n gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mọ́ follow program. Settlement. Your marriage shall be settled. 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 Your marriage shall be settled in the name of Jesus Christ. Gbogbo ẹ̀yin tẹ́ ń lórí mi tẹ́ fi ń polówó tẹ́ fi ń ṣe content tí ò ní contact tí ò ní content. Ẹ máa ṣe lo èlò YouTube ó fún yín, èlò TikTok fẹ́ fún yín. Àti gbogbo ẹ̀yin pásítọ̀ tó jẹ́ pé ń wá ṣubú wa àti gbogbo ẹ̀yin pásítọ̀ ní sọkúsọ àti gbogbo ẹ̀yin pásítọ̀ ní lára ọ̀tẹ̀ àtẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀yin àṣebí ọ̀tẹ̀ àtẹ̀yìn mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ yìí ọ̀mà rí and wọ́n sì ní sinmi kò sí márèjì níjọba ọ̀run nígbà tí wọ́n lọ bá Jésù Olúwa wọ́n ní ẹ wo obìnrin ti lọ́kọ méje o ọkọ alákọ̀ọ́kọ́ kú ni o ẹlẹ́ẹ̀kejì kú ni o ẹlẹ́ẹ̀kẹta kọ́ ni o ẹlẹ́ẹ̀kẹrin náà kú ni o ẹlẹ́ẹ̀kan títí dé dórí ìkeje ó wá ní ẹjọ́ o Jésù Olúwa ta ni obìnrin yóò wà fẹ́ nínú gbogbo wọn ṣé bí gbogbo wọn ló sá ní tá a bá dé ìjọba ọ̀run ta ni ó fẹ́ Jésù ní ẹ̀yin kò mọ ìwé mímọ́ ẹ̀yin sì ṣìnà ta ló sọ fún yín pé ìgbéyàwó níjọba Ọlọ́run ayé ìlọmọ ẹ̀yin ṣìnà tí a bá fẹ́ ṣe ìgbékalẹ̀ Jésù kò sí ẹ̀dọ́ Ọlọ́run tó yẹ kó máa rí mo ti kà fún yín nínú ìwé Matthew ẹ̀yin nílò kí n tó padà nù yẹn mọ́ ẹ lọ yẹ̀ wò ó lẹ́yìn ṣìnà obìnrin kan sàǹbẹ tí wọ́n lọ bá wọ́n ní Jésù obìnrin ọkọ méje wọ́n ní ọkọ alákọ̀ọ́kọ́ kú ẹlẹ́ẹ̀kejì kú ẹlẹ́ẹ̀kẹta wọ́n sì ń sú lóko tí wọ́n fi sú lóko nínú fámìlì tó fi fẹ́ méje wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí ló náà wá kú wọ́n ní ládùúgbò àwọn ló ti ṣẹlẹ̀ ta lóbìnrin yóò fẹ́ níjọba ọ̀run Jésù wá sọ fún un ta ló sọ fún yín pé wọ́n máa rí níjọba ọ̀run ta ń sọ fún yín ẹ kàn rẹ lómi tí wọ́n ń pe àwọn ní pásítọ̀ ọmọ gba wọ́n gbà wá sílé ìgbàgbọ́ ni àwa dúpẹ́ àwa tí wọ́n bí lè mọ̀lẹ́ àdúpẹ́ ibi tá a ti ń bọ̀ bò yí Ọlọ́run yé wa a sì mọ̀ tí Bíbélì sọ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ó tún di 7 lọ́la ibẹ̀ ni màá ti sí ojú òfò lẹ̀ ìyìn ní sèṣì ṣe ń gbá lórí ọ̀rọ̀ tí n bá ti sọ ìyìn ní sèṣì padà Ọlọ́run ní járógun padà bọ̀ torí kí n lè clarify nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn yìí ò ní pé question nìkan ni wọ́n ń gbé kí ayé o question tẹ́ni ẹlẹ́ni béèrè ìyìn sì kó jẹ́ ní tí mo sọ náà mo sọ torí ibi tó ti dé yẹn àti last chance tó Ọlọ́run fún un lọ́fẹ́ lò yẹn gbogbo èèyàn kọ́ ni ó sì fẹ́ single mo tún sọ gbogbo ẹ̀dá Ọlọ́run kọ́ ni ó fẹ́ single bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ ọba àgbà mi bọ́ ọba àmúgbà mi bọ́ it is well. May the grace of our Lord Jesus Christ, the love of God, the sweet fellowship of the Holy Spirit be with us now and forevermore. Fídíò náà lẹ ti wò yẹn báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín ẹ bá a fi sí comment nítorí pé kí ni comment yín gangan ó ṣe pàtàkì.